Dáhùn. Ẹ wo mo ń jáde lọ ni o. Wàhálà ìjì tó jàlá sọ pé kí n tiẹ̀ padà sínú ilé. Ẹni tí mo rí lélẹ́yìí. Àbáwọ̀ èèyàn wá drop ẹ̀ síbi. Wọ́n á drop èèyàn. Aládùúgbò mi. Ó yẹ kú ẹ̀jẹ̀ lẹ́nu mi o. Kú ẹ̀jẹ̀ lẹ́nu mi o. Ṣọlá accident ni. Accident báwo? Ẹ má dúró pẹ́. Tẹ́ bá dúró pẹ́ mi ì lè ṣàlàyé o. Wọ́n ní ẹ lọ ṣàlàyé lọ́hùn ni o. Mo rí iná o. Come back here! Come back! Come back! Everybody, come back here! Come back! Come back here! Come back! Come back! I say come back here! Come back here! Come back here! Come here! Hold on! Hey, stay there! Stay here! Stay like this! Mr. Johnny! Stay here, my friend! Stay here! Hey, hold on! Kí ló ṣe? Farabalẹ̀, mo bá ẹ jà. Kí ni nǹkan tó ṣe? Farabalẹ̀, mo bá ẹ jà. Kí ló ṣẹlẹ̀ gangan? Àwa bá yín jà, a dẹ̀ ready láti harass anybody. Sọ̀rọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé èmi àtàbúrò mi ni àjọ ń bọ̀. Okay. Ṣàdédé la rí ọkùnrin yìí tó wà pẹ̀lú bọ̀dá tó sùn yìí. La wá fi bí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀. Just like that. And you, kí ló ṣe? Mo jáde lọ ni. Mo kàn rí wọn lẹ̀ ni. Mi ò mọ ọkàn. O kàn rí mi báyìí. Officer, hold on. Mo fẹ́ pe ọ̀gá. Hello, sir. Kúnlẹ̀. Sir. What? Kí ló lè pa àwọn ẹ̀? Ẹ̀dùn, ṣe o ní accident ni àbí wọ́n yìnbọn fún mi? In fact, it was all confusing. I read any traces of ìbọn àbí accident or whatever. Àwọn èèyàn tó wà mẹ́gbàá tí kìíní yẹn ṣẹlẹ̀ sọ wípé bọ̀bọ́ ẹ̀kọ́ dìde nà lè ní. Then the next thing, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu sá. Ó kàn dé lọ́nà ṣó rìn lọ́nà ìgbà òní ẹ̀yẹ jáde gbá ìjì pẹ̀jẹ̀. That's right, sir. Kọ́ tó sọ ni ẹ sá. Ẹ wò sá, wọ́n ṣe sọ fún wa nìyẹn. You know what? Ìyẹn ti di àtúngbọ́n ọ̀bẹ di àtúnṣe báyìí sí. Yes, sir. Kò dẹ́ ṣe pé àwọn kan wọ́n tẹ̀lé pé bóyá bèbè wọn tẹ̀sẹ̀ débi ọ̀rọ̀ pọ̀gbọ̀ ọlọ́pàá ló jáde bóyá wọ́n fi mọ́tò gbà àbí wọ́n yìnbọn. Sir, no traces of anything of such. Kò sí àtàbùn lára ẹ̀, kò dẹ̀ sí àpá kankan lára ẹ̀ yàtọ̀ sí ẹnu ẹ̀ tó ti ń pọ̀ ẹ̀jẹ̀ kan sọ yẹn. It's okay. Yes, sir. Yeah, hello David. Yeah, I'm okay. Mo fẹ́ kí o pass information fún àwọn boy. Tó bá di 8:30 ní àárọ̀ la sọ fún gbogbo àwọn boys pàápàá pé mo ní kó pàdé mi ní parade ground. Yeah, that's all right. Kò ní good day. Báwo ni òkú ọmọ yìí wà? Sir, a ti call for ambulance. A dẹ̀ ní káwọn boys kan dúró síbẹ̀ tí ambulance máa fi dé sir. That's good. That's good. Let's see tomorrow morning. All right, sir. Yes, sir. Get a lovely day. All right, sir. Thank you, sir. Yes, sir. No more.
Àrípérètí crime fi ń lọ nínú ìlú yìí ó pọ̀ jù especially community tàwa náà yìí ṣe kò tó dójú tì hàn ni gbogbo pátápátá la mọ̀ nǹkan tá a sọ nígbà tá a fẹ́ gbaṣẹ́ ọlọ́pàá abẹ́kọ̀ ala ready láti serve nation wa àbí. Yes sir. Now tó bá mọ̀ pé ẹ̀mí ò gbé it will be better for you to go and tell her resignation letter. It will be better for you. You understand? Yes sir. Now wọ́n fún wa ní just 3 months now. Gbogbo ibikíbi tí ìwà àbàjẹ́ lè wà á láti mú wọn. Order from the IG. Kì í wá ṣe pé yín gangan nìkan lè máa tún wá lead. Okay sir. He said I should lead the team. Do you understand? Yes sir. That's all I have for you. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ronke? Sir. Oh, you disappoint me real. Including you. Sir. But don't disappoint yourself. Yes sir. Good day. Yes, thank you sir. Yes sir. Yes, sir. Now You. get the patrol vehicle ready. Let's go. Let's go. Movement. Arákùnrin ẹ dákun ẹ ṣàánú mi ebi ní ń pa mí. Ebi ń pa yín. Ebi ní. Ẹ mọ̀ sí Àgbàsà. ìyá mi ẹ mọ̀ ṣeun ojú ọmọ ní tìyìn Àmín. ẹ mọ̀ ní ṣubú dànù Àmín. ẹ ní ríjà ògún o Àmín. ẹ ṣàánú mi Ọlọ́run ó ṣàánú yín. Àmín. ẹ wá ẹ sì wò ó bí mo ṣe ń rí yín àmì ara sì sọ mí sí yín o àmì ara sọ mí sí yín ẹ ṣe mọ̀ pé n tàgbàlagbà ń wò lórí ìjókòó ọmọdé bá goró òrùlé kò lè rí i tí mo rí sí yín ẹ láàánú púpọ̀ kò sẹ́ni tó dọ́dọ̀ yín tó sunkún dọ́dọ̀ yín tí ọ̀rẹ́ rìn jáde torí ẹ̀ lọ́lọ́run ṣe fẹ́ràn yín ẹ rí ohun kọ̀ọ̀kan kan bẹ tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ yín o ó ní kẹ́ ẹ jáwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀ ẹ tọrọ àforíjì ó ní ẹ bẹ́ẹ̀ ti tọrọ àforíjì ọ̀hún ó dáríjì yín. kẹ́ ẹ lọ lé àwọn ilé ìjọsìn tó dáa àtàwọn èèyàn Ọlọ́run kí wọ́n bá yín bẹ Ọlọ́run kẹ́ ẹ túbá kẹ́ ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín Ọlọ́run ti tọ́ lóun ó dáríjì yín Ọlọ́run ó ṣàánú yín o. Àmín. ẹ má pè lọ́rọ̀ ọmọdé o ẹ má lẹ́nu mi rún o ọ̀rọ̀ àgbà ni o ẹ dákun ẹ mú sàbí ògùn Ó dà. àánú Ọlọ́run ọmọ bá yín o. Ẹ ṣé. ẹ ṣé. Alákọ̀ọ́sìn aláìdè lágbára gan-an aláyé jàmíláyà. Àlá. Olùsílà. Lójú aláyé mo lálà pé èmi àti ẹ̀ amúra dáadáa adùn arẹwà àwa ń jáde bá ṣe ń jáde lọ bàbá àgbàlagbà kan ń bọ̀ ó wá ń gbàdúrà fún wa ẹ máa dàgbà o ẹ máa dògbò
a máa pẹ́ láyé. Àwa méjèèjì wájú dáa ní àmì o. Mo wá ṣe bọ́ọ̀sì mi, mo wá fún lówó. Bí mo ṣe fún lówó tán, ó wá pè wá padà. Ó tún wá ṣàdúrà fún wa. Ó wá ní òun fẹ́ sọ nǹkan kan fún mi o. Ìpè owó ta fún òun ló mú òun fẹ́ sọ nǹkan tí òun fẹ́ sọ pé kì í ṣe owó ni òun máa fún wa. Ó ní ọ̀rẹ́ inú òun ní ká tẹ̀lé. Ó wá ní àwa ní òkùnkùn, ìpè ká kúrò ní òkùnkùn, ìpè torí òun mọ̀ pé a ti la àwọn ewu ńlá kan kọjá. Ó wá ní ẹ bọ́ sínú ìmọ́lẹ̀, ẹ kúrò ní òkùnkùn, ẹ bọ́ sínú ìmọ́lẹ̀, ẹ bọ́ sínú ìmọ́lẹ̀, ẹ bọ́ sínú ìmọ́lẹ̀ yẹn. Ariwo yẹn ni mo gbọ́ ni mo fi tají sáyé. Ká bọ́ sínú ìmọ́lẹ̀. Bí ṣe sọ náà nìyẹn. Ṣé kò kì í sí nípa sẹ́tàǹsì? Ó fẹ́ fara jọra wọn. Àbí tí ọmọkùnrin tó wà nílé fàájì ta lọ kó mọ́, ta lọ ká mọ́, ta sọ di àtẹ̀gùn tẹ́yẹ ìjì ọwọ́ rú tó gbẹ̀mí lẹ́nu rẹ̀. Ṣé kò sí ẹni bàbá yẹn ríran sí? Akọ́kẹ́, máa ro kankan. Gbogbo bó bá ṣe máa jẹ́ olóhùn akọ àmọ́ sí yẹ ká sùn a máa ṣe ètùkú lọ́la. Ṣùgbọ́n yẹ ká sùn. Torí pé Olúwa fi ìpìlẹ̀ náà sí orí àwọn òkè mímọ́ tó ga, ìpìlẹ̀ yín kò ní dàrú. Àmín. Ọ̀rọ̀ yín kò ní dojúrú. Àmín. Ẹ gbé ohùn àdúrà sókè ní gbogbo ìgbà tí ó bá ti kù ẹ̀yin nìkan. Kí ẹ sọ fún Olúwa wípé ògo mi tó wà ní ọ̀nà jíjìn Olúwa kó mú wá bá mi. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ kí hallelujah. Hallelujah. Ẹ kí hallelujah. Hallelujah. Ẹ kí hallelujah. Hallelujah. Ẹ dìde. Anytime tí ẹ bá ti ṣe tán, ẹ yọjú sí mi padà. Ọ̀rọ̀ màá tún máa kọ́ yín. Okay sir. Ẹ bá pẹ́. Ẹ ṣé, ẹ pẹ̀lẹ́. Ẹ kú jókòó. Olúwa kó gbàdúrà fún yín. Abẹ́ẹ̀ rí ni lẹ́ni tí mo kàn search lórí fóònù mi mo kàn rí àwọn pípù olè tán náà dàgbòrò láàmú yìí ìfáàgùn obìnrin àtọkùnrin gan tún ni wọ́n àwọn ìjọba ní ẹnikẹ́ni tó bá ti rí wọn àti tó lè ṣe findings lórí wọn báwọn ṣe máa rí wọn mú àwọn máa fún lówó gidi. Ọkọ àti ìyàwó làwọn eléyìí tí mo wò yìí. ṣé láwọn pípù tẹ́ ń wò yìí wọ́n ròyìn wọn gan pé wọ́n burú ju àjẹ́ ọ̀tá lọ ìfáàbọ̀ ṣe wà yẹn gan wọn láfẹ́fẹ́ náà ń lò. Olè dẹ̀ ni wọ́n. Olè ni wọ́n. Kí wọ́n á nìyẹn ní í ṣe pẹ̀lú mi. Nǹkan tó ní í ṣe pọ̀ àwọn people tẹ́ ń wò yìí àwọn ìjọba ti promise everybody pípẹ́ ẹni tó bá lè get wọ́n ṣe máa rí wọn mú wọ́n máa fún ní owó gidi. Ẹni tó bá lè blow whistle. Ọlọ́run. Ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì náà kì í rí béèyàn ṣe ròǹgbà míì. Èèyàn lè lọ blow whistle kó tó jẹ́ pé tó máa dọ̀rọ̀ síyàn lọ́rùn. Ó olè tó máa jà kó máa jà àmúrọ̀bà tó máa rọ̀ kó máa rọ̀ kọjá máa ti dẹ́kun létí mi.
mi ò lẹ́rù olè ńlé tó lè bá ti délé mi ìyẹn ò kí ń ṣe problem jọ má disturb mi pẹ̀lú orúkọ báyìí mọ́. Uncle Peter ṣé nǹkan tẹ́ máa sọ nìyẹn. máa ń jí mi sílẹ̀ nítorí pé ẹnìkan. ok jọ́jọ́ kò sí problem. àwọn pípọ̀ yìí ni àwọn ni o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. alàgbà ẹjọ máa bínú. ṣé kò sí ẹ tún padà ni. no kò sí much sir. mo láwọn question kan tí mo ní láti béèrè lórí àwọn nǹkan tẹ́lẹ̀ kí n ṣe ní sir. ó yé mi ṣùgbọ́n mo ti ń dáwọn àlejò mi lóhùn. kò sí problem. ẹ mọ̀ pé àlejò làwọn ọmọ ọjọ́ lèmi èmi sì lè ní sùúrù. Olúwa gbàdúrà yín ẹ jọ̀ọ́ ẹ dúró dè mí. ẹ ṣé ẹ kú jókòó. lẹ́yìn ètò àdúrà tí a ti sọ sílẹ̀ ó kù nǹkan kan tó máa wù mí kí á tètè ṣe ká má jẹ́ kó pẹ́ òun ni ìdúpẹ́. ṣe mọ̀ wípé bí àwa èèyàn bá a ṣe fẹ́ràn kí a ṣoore fún yàn kí ẹnìyẹn dúpẹ́ lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni Olúwa náà fẹ́ kí a máa dúpẹ́ oore. Àwọn bàbá wa ní Yorùbá wọ́n ní béèyàn bá dúpẹ́ oore àná àrí mi gbà bí dúpẹ́ yẹn ò ṣe wá ní pẹ́ òun ni mo fẹ́ kẹ́ jẹ́ ká tètè ṣe. ok sir bí Sunday nǹkan. Sunday tó ń bọ̀ yìí. bẹ́ẹ̀ni sir. ó dà Sunday tó ń bọ̀ yìí dà a jẹ́ pé èmi náà tètè pe àwọn ọmọ ọjọ́ kò ní í já wa nìkan wọ́n á darapọ̀ mọ́ wa níbi ìdúpẹ́ yẹn. kò sí wàhálà sá dámọ̀ tètè dé ní Sunday ṣùgbọ́n. Olúwa gbàdúrà fún yín ẹ jẹ́ ká wúlẹ̀ fún àdúrà. ǹjẹ́ Olúwa Ọlọ́run alààyè mo fi àwọn ìránṣẹ́ rẹ lé ọ lọ́wọ́ bí wọ́n ṣe ń lọ Olúwa máa ṣọ́ wọn lọ bàbá mímọ́ máa ṣọ́ wọn bọ̀ má jẹ́ kí wọ́n rí àrìn fẹsẹ̀ sí Olúwa máa ṣọ́ wọn. afternoon sir. yà ẹ̀ṣọ́. yà ló ṣẹlẹ̀. ó ní gáì kan tó wà ní ọ̀dọ̀ mi sàlẹ̀ so lóun ní information fún wa lórí àwọn ilé tí wọ́n declare wanted yẹn. information. yeah. kí ló ti gbórúkọ rẹ̀. Peter Peter. Peter lórí. ẹ lọ mú asókè yìí. sir. ẹni Olúwa ṣe lóore o kó náwó sókè náà ó ṣe mí o ó ṣe. ṣé mi ò sọ fún ẹ. Uncle Peter. kó o tẹ̀lé mi lọ sí church kájọ lọ ṣe prayer o kàn ó jókòó ṣìkalẹ̀ ń bí báyìí church làdúrà tèmi tún ti gbà àwọn tó fi hàn mí lórí fóònù jọ yẹn. ṣé last week kọ́ ni àbíjọ́ o. lóòótọ́ ni last week mo sọ̀rọ̀ wọn fún yín. àwọn amúrọ̀bà tó ń disturb everybody. yes. àwọn ni mo bá pàdé church lẹ́nu. Uncle Peter. akọ báwo lẹ ṣe máa bá àwọn amúrọ̀bà tó yẹ pé wọ́n ní wọ́n de ṣiṣẹ́ wọ́n dáyán ẹ kàn máa bá wọn pàdé just like ṣé bí ẹ̀yin bá yàn pàdé nìyẹn. bí pásítọ̀ ṣe prayer fún mi tán tí mo ní kí n dé pé kí n máa bọ̀ ó làwọn méjèèjì dé náà wọ́n bá pásítọ̀ wọ́n ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ gbogbo báwọn ṣe rìnrìn ìgbésí ayé wọn gbogbo ẹ̀ náà ti ṣàlàyé fún pásítọ̀ gbogbo ẹ̀ náà ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níbo ibi tó dé wọ́n padà bọ̀ wá sí church níjọ́ Sunday fún Thanksgiving ibi tó wà pé Ọlọ́run ọba mo máa ṣe o Ọlọ́run ọba mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ o àṣé àdúrà tí pásítọ̀ ṣe fún mi ọ̀dọ̀ pásítọ̀ náà ló ti máa gbà bí mo ní kúrò báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ mi jẹ́ kó pẹ́ mo gba police station lónìí mo lọ bá wọn sars lẹ́sẹ̀kẹsẹ̀ mo lè report gbogbo ọ̀rọ̀ yẹn fún wọn délẹ̀ látòkè tó dé wọ́n ti sọ fún mi wọ́n ti ní gift tíjọba sọ pé àwọn máa fún ẹni tó bá rí àwọn pípù yìí àbẹ́ni tó bá ní any information nípa wọn. ẹ̀yin lè máa gbà á. ṣé àdúrà mi ti gbà. ó ti gbà. àdúrà mi ti gbà o. bọ́n Uncle Peter ẹ̀mí sùúrù ṣé ẹni nǹkan tẹ̀ ń ṣe ó léwu. mi ti bá o. because àwọn amúrọ̀bà tó yẹ pé wà láàmú ìpè ní wọ́n láwọn pípù yìí wọ́n lè dàyàn wọ́n lè kó tí nǹkan tó wọ́n lè ṣe bá máa sọ̀rọ̀ kọjá kádàrà ó wá lẹ́yìn wa lọ ń download ọ̀rọ̀ wọn fáwọn ọlọ́pàá ṣé àwọn kó dangerous ni ẹ̀yin wa lọ ń ṣe informant wọn yẹn torí owó Uncle Peter torí owó ìbádọ́ akẹ́ sọ́ra yín o because tó bá dé lẹ́tọ̀ ẹ wò owó mi rè mi ò ní ever dá sí. wọ́n ti sọ náà kò sí bí orí èèyàn ṣe máa bọ̀ àwọn kankan máa tó máa fẹ́ dàbí obstacle ara wọn ni wọ́n wà ara wọn ni wọ́n wà jẹ́ obstacle fún mi ó ti yé. Uncle Peter. àdúrà tèmi ti gbà o Ọlámídé àdúrà mi ti gbà. a lè máa lọ òjì ẹ ti dábàá. bọ́dà ẹ ti wá kẹ́sì. bàbá ló ń pè mí yìí o. ẹgbẹ́ kan.
Hello sir. Ẹ pẹ̀lẹ́ sir. Èpè kì í jagbá ibi tẹ́ ẹ wà Ká má lọ síbi tá à ń lọ ọ̀nà òdà. ibi tẹ́ ẹ déhùn náà ni kẹ́ ẹ ti yá padà. Ewu ń bẹ lọ́nà ibi tẹ́ ẹ kọrí sí un. Ewu ń bẹ mẹ́. Ká padà sẹ́yìn ká má lọ nílé. Ẹ má bẹ́sùn gbẹgbà nǹkan tẹ́ ẹ bá fẹ́ rí ń bẹ̀ padà ẹ̀yìn. Ok sir. A máa padà ń sìn sir. Bẹ́ẹ̀ ni ẹ ti padà o. Ọ̀dà àbáwọn. Ẹ kí la wá fẹ́ ṣe báyìí? Bàbá ní ká má lọ pé ká padà sẹ́yìn pé bí sáà ń lọ yẹn pé ọ̀nà yẹn ò dáa. Wà òkè jẹ́ àpadà. But kí la fẹ́ sọ fún pásítọ̀ yẹn? A máa pè wọ́n. Àwa náà máa sọ wọn pé ká fi sọ́jọ́ mi. Àbí káwọn náà pè wá. Okay. Church yẹn so tó bá ti wọlé at least ẹ dá wọn mọ̀ náà. I'm very well. So ti so ẹsẹ̀kẹsẹ̀ ẹ fún mi náà dating. No problem. Okay? Yeah. Movement. Okay, sir. Ìlú yìí. A máa mú wọn léèrè. Kò síbi tán lọ. Afa, báwo ni bullet yẹn? Everything was loaded. Ó wà intact àbí? Yes. Good. Nílùú yìí náà, ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan. Látọjú àlá ni wọ́n lajú rí bàbá. Látọjú àlá ni wọ́n lajú rí bàbá. Mo rí Jésù ó wẹ̀wù àlá ó wà lórí ẹṣin. Látọjú àlá ni wọ́n lajú rí bàbá. Olúwa kó gbàdúrà fún yín. Àmín. Kí orin lálà kó wọlé tọ̀ yín. Àmín. Kí ẹ tẹ́ ọwọ́ yín kẹ́ fi gba orin. Àmín. Kí ẹ lajú kí ẹ rí ìkan dùnú. Àmín. Ìbànújẹ́ kò ní wọlé tọ̀ yín. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Ẹ jókòó. Ẹ ṣé sà. Ẹ má bínú o, kò dàbí ìgbà tí mo rí àwọn ojú wọ̀nyí rí. Ẹ right sir. Ẹ rí wa rí. But ó ní sísítà wa kan tí àwọn àtọkọ wọn fẹ́ ṣe ìdúpẹ́ ń bíbá ilé ni. So bá ṣe gbọ́ náà la ní ká máa bọ̀ pé ká wá yẹ wọn sí. Ìní ló yẹ kí a ṣèdúpẹ́ yẹn lóòótọ́. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni wọ́n wá tún sọ pé àwọn ń travel. Bí orin ṣe yí tí ìlú yí padà nìyẹn. Mo ní láti ṣe kí aago mọ́lẹ̀ kí n máa pe gbogbo àwọn èèyàn tá a ti pè tẹ́lẹ̀ pé kájọ pèsè síbi ìdúpẹ́ yẹn ni pé kí wọ́n má wà mọ́. Báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn? Nǹkan tó rí lè ṣe ìyàwó yẹn obìnrin yẹn ọmọ ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n sí àwa. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ pé wọ́n kẹ́ tó máa bọ̀. Surprise la fẹ́ fi ṣe fún wọn. Reason nìyẹn tá a fi pè wọ́n. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Surprise yẹn ò kàn work ni. Ọjọ́ mi tí wọ́n bá sọ pé àwọn tó fẹ́ ṣe bóyá wọ́n á kàn sí mi. Ẹ̀yin á dẹ̀ láti pè wọ́n sìn lórí yẹn. A máa pè wọ́n straight dé ìta láti lọ. Olúwa gbàdúrà fún yín. Àlọ àti àbọ̀ yín kò fi lé Olúwa lọ́wọ́. Jésù Olúwa wa. Ẹ pẹ̀lẹ́. Wá kiri, mo pẹ́ bóyá ojú yìí máa torí. Àtòrí ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété. Ẹ sọ fún kó máa jáfira, àdáni wáyé wá lẹ́yìn tó ń gbẹ́. Mákìwá. Yes. Wòlíì yẹn ló ń pè ọ́. Bó ti wà mí wọ́n ní kí n send address àwọn wọn láwọn fẹ́ wá síbi láti wá ṣe prayer tán láwọn fẹ́ ṣe fún wa gbà tá a lálẹ́ wá síbẹ̀ yẹn. Ok. Hello sir. Ẹ má bínú mo máa send ẹ̀ ń sìn. No, ẹ má bọ̀dá ọ̀la náà wà ok. It's okay. Ẹ ṣé. Everybody wà ok o. Àdúpẹ́. Ẹ ṣé sir. Ok, wọ́n láwọn àwọn máa wá lọ́la bí? Wọ́n náà máa wá lọ́la. All right. Ṣé kí n lọ gbé drink ẹ wá? Well, okay for now. Ok. Èmi ń ṣe nǹkan nínú mi. Yeah, Lisa. Mo bẹ̀lẹ̀ dán mi
Thank you. Makoba padà bá màmá dé òdèlé mi. Mo ti wà ní ẹnu ọ̀nà. Orí orí orí. Ẹ ṣé. Àbẹ̀ ní pọ́blẹ́mù ẹni tó wá síbí làánú wa bí. Ó yá wọlé. Stay. On your knees. Go on your knees. Raise up your hands. Raise up your hands. Bí èmi tilẹ̀ ń rìn ní àfonífojì ikú kankan kò ní pa mí. Olúwa. Láti wo sálẹ̀ yìí. Ẹ jọ̀ọ́ bàbá, mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé kí ló sún yín débi iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe àti wípé mo lẹ ti lágbára burúkú tẹ gbé láwọn ènìyàn lọ́wọ́ tán fi ń dàgbòrò rú. Ẹ jọ̀ọ́ ẹ sọ díẹ̀ fún wa nínú ẹ̀. Mo lọ́rọ̀ bẹ́ẹ̀ ni kankan sọ àfi kí n yá aróbìnrin tó ní ìbọn yẹn. Bàbá ẹ rí obìnrin tó ní ìbọn ẹ rí obìnrin tó ní ìbọn ìyẹn ò ká àwa wọn tí àwa fẹ́ látẹ̀lé ní pé wọ́n ti bá mọ̀ ní kẹ́ ẹ sọ ó dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé ẹ ti wà ní kọ́sítọ́dì àwọn àwọn ti pè. Corporal, ṣé the same thing tí bàbá yìí ṣe sọ pé àwọn fẹ́ respector ni. Of course náà kọ́nà náà ṣe ń sọ láti ìgbà tó ti wà ní kọ́sítọ́dì àwọn rẹ̀. Anyway, a ti kẹ́ pé inspector Rónkẹ́ wà tí inspector yẹn sọ bá dé bí ń sìn bẹ́ẹ̀ wọ́n á lè sọ tẹnu wọn àbí. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ní sùúrù wọ́n fi pe inspector Rónkẹ́ dé. Kí ló ṣẹlẹ̀? Ẹ ti pàpọ̀ wọlé ni. Kí ló ṣẹlẹ̀? Are you guys not done with the interview? A ti ṣetán pẹ̀lú wọn. Why? Káwọn bá rí inspector Rónkẹ́ káwọn tó lè sọ̀rọ̀. Ká ló sọ bẹ́ẹ̀ nu wọn? Ẹ wo inspector tẹ fẹ́ rí lóde yẹn. Bàbá ó yẹ sọ̀rọ̀. Yes. Ta ló bí ọ?
kí ló kan èmi àti yín bàbá bó mo ti mọ̀ yín rí bó ni mo ti mọ̀ ẹ́ rí ṣé mo mọ̀ ẹ́ rí ni kí ló ń béèrè mi fún. talẹ́ni tó bí ọ ta ni ìyá rẹ. ó dáa Bọ́láńlé lorúkọ ìyá mi kí ló fẹ́ fi yẹn ṣe. Jọládé ni ìyá rẹ ọmọ ọgbẹ̀yìn àlọ́. bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ mọ́mì mi. ìyá rẹ sáré ńgbà kan. èmi náà ò ní pẹ́ mo fẹ́ rí Móyègún ìyáálé hàn Móyègún náà ọ̀dọ̀ Móyègún ní ti pẹ́ bí wọn ò bá dé lónìí wọn ò dé lọ́la ọpẹ́ mi àìrú ẹ̀rí títí ọ̀túnla bóun bá sì kọ̀ tí ọ̀wá bá mi èmi ò lọ rí gbéra mi bá ilẹ̀kùn ẹ̀kúlé mi ò gbọ́dọ̀ sílẹ̀ o mọ́jọ́lì ò wọlé wá kó mi ní nǹkan o tí wọ́n bá kó mi ní nǹkan bí n bá dé òun gún wọn lépè bẹ́ẹ̀ mo sọ fún ọ ọmọ ìta ń tọ́jú Jọládé rí pọ́n tọ́jú ẹ̀ dáadáa fún lóògùn ẹ̀ láàárọ̀ fún lọ́sàn-án fún lálẹ́ sì jí ọ jẹun má lóògùn sínú fífo fọmọ ọlọ́mọ ò ní dáràn o béèyàn bá jẹun lèèyàn lóògùn fún yàn kóògùn ọmọ bá gbòdì lára rẹ̀ só ti gbọ́ yọ̀ọ̀dà fún ọ ìní pẹ́ kìí ṣe tí wọ́n bọ́ ta tí wọ́n náà wà fọ́n káàkiri àdúgbò ọgbọ́ yọ iye ọ̀kárí. bàbá mi ẹ mọ̀ pẹ́ ẹ ká ìbàbà mi ọkùnrin ogun kún mi ọkùnrin ogun ọkùnrin márùn-ún mẹ́rin mẹ́fà ọwọ́ kẹ̀ǹbẹ̀ rébi ìjà ó ṣubú yẹ̀kẹ́ tẹ́ bá dé ń gba nǹkan ọkùnrin lọ́wọ́ yín. Jọládé oúnjẹ dá. Jọládé obìnrin ò ní í ṣe léyà kánà ọmọ pupa ròdòròdò Jọládé obìnrin ò ní í ṣe léyà kánà ọmọ pupa ròdòròdò. Jọládé àkókò tó tọ́ jẹ oúnjẹ inú bá ti ń fúnni kọ́ ọmọ gbà Jọládé obìnrin ò ní í lé yàgànà obìnrin ò ní í lé yàgànà ọmọ pupa ròdòròdò Jọládé obìnrin ò ní í láyé obìnrin ò ní í lé yàgànà. irú oorun èwo lọmọ ìwà ń sùn yìí ọmọ ìlọ́mọ̀kọ̀ tó sùn tí ò jí mọ́ yìí ṣé oògùn tí mo ní o lò fún náà ló sì lò fún. bẹ́ẹ̀ ni bàbá oògùn tẹ́ ẹ ní lò fún náà mo lò lẹ́yìn èyí tó jẹun tán bàbá ń lọ fara nọlẹ̀ bó ṣe ló ń lẹ̀ tán bàbá ẹ̀rù bà mí èmi tiẹ̀ ṣe bí ipò ti kú ni mo ní kí n sinmi kí n wo nǹkan tó ṣe mo rí pé ó ń mí lẹ́yìn èyí tó mí tán bàbá mo rí pé kò lè dìde mo bá ní kí n fi lẹ̀ mo ti wá sí àárín lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá kò dìde kúrò níbi tó wà. ọkùnrin lákàyè ò sì mọ́lẹ̀. Jọládé. Bọ́láńlé. ẹ dákun ta lẹ́yìn. ọmọ ẹ̀ máa ń sáré. ẹjọ́ bí para rẹ̀ ti yá bàbá. Ǹdé dìde òkè. bàbá ìjọ kí ni mo ṣe ń bí. ó ti yá wèrè
ìpè àhín la ti ń tọ́jú rẹ. èmi mo ya wèrè. bẹ́ẹ̀ ni mo sọ. ẹyọ má lọ má lọ má lọ. ẹjọ́ ṣe gbogbo yóò rí mi pé mo ya wèrè. bí wèrè ọba wọjà o ò lè dé àhín gbogbo olùlọ́mọ̀ wípé o ti ya wèrè. wo Dọ́ládé o gbọ́dọ̀ kú òǹbí tó wà yìí ó sì kú gángan tá gbọ́n dànù kúrò lára rẹ torí bí erin bá lórin iṣẹ́ pé ara rẹ á sì gbọ́n dànù. wọ́ wá ní kálọ̀ wá bí wá ní ogun lánàá gbẹ ló ṣe ń jẹ gbẹ ló ṣe bù ní dàrọ oúnjẹ bù ní dàrọ èwo ni a tún pè lọ́bọ̀rọ̀ gidi sẹ́ńtì mo ní olùfọ́mọ ló lò fún mo fẹ́ kó jẹ́wọ́ fún mi báyìí lẹ́sìn. bàbá mi oògùn tẹ́ ẹ ní ń lò ni mo lò fún. ọ̀ya wèrè ni ọmọ àkúrọ́ fún mi ni àti mo ṣẹ̀ṣẹ̀ ń wo wèrè ni àbí mo ṣẹ̀ ń sóògùn fún yàn tí ń jẹ́ àfira sẹ́ńtì mo ní olùfún ló lò fún. bàbá mi ilé ikú la ti ń jẹ́wọ́ àrùn. ọ̀ya máa jẹ́wọ́ báyìí. ṣe rí gbàgede tá a wà yín jẹ́wọ́ lóòrọ̀ tẹ fi ń jáde tẹ fẹ́ mọ rè pàdé àwo bàbá mi tẹ ní fọmọ lóúnjẹ lóòrọ̀ àná mi ò mọ bí mo ṣe máa dọ̀wọ̀ ẹ̀kẹ́ tí mò ń bá ṣe pé kó lè jẹun o ṣe rí bẹ́ẹ̀ mi ṣe ń ṣeré sọmọ lọmọ ń ṣeré sí mi èmi ṣe é sí bàbá mi ó ṣe é sí mi èmi sì ń ṣe é sí bẹ́ẹ̀ ni ṣe é sí mi mo bá rẹ́rìn sí ló rẹ́rìn sí mi. ẹ̀ ń gbọ́ wá rẹ́rìn sí ń gọ́. nígbà tí mo rí pé ọmọ ìbá mi ṣe ó pọ̀ ni wọ́n bá bá lájọṣepọ̀. ọba wèrè lájọṣepọ̀ irú wèrè ọmọ wo lọmọ yìí àwọn obìnrin kúnta o ò rí kankan tọ́ bá lájọṣepọ̀ ọwọ́ ajẹ́ wèrè tá à ń tọ́jú òkì mọ́lẹ̀ bákan ọ̀rọ̀ yó ọmọ ìyá ńlẹ́nu èmi ọmọ pé látijọ́ àti ń lo gbogbo oògùn fún tí ò ṣiṣẹ́ lára rẹ̀ èmi ọmọ pé oògùn tí wọ́n fi ń wo wèrè àbí aṣọ rẹ̀ ní ààyè lọ́wọ́ àmọ́ wòran náà ni ọ̀dà àmọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o àìwo wárápá ká gbowó èèyàn kan ò ní wo wèrè kó gbẹ̀jẹ́ èèyàn tó bá wo wárápá tó gbowó àbúgbò wo wèrè ọgbẹ̀jẹ́ àbọ̀ bá ń bá wèrè sùn bọ́ pẹ́ títí ìran rẹ̀ ó padà bugi jẹ ọgbọ́n má dàrú ẹ̀ wò mọ́ o o ti gbọ́. bàbá ó mà ṣe o aṣọmọ yìí náà tún bá mi láṣepọ̀ nígbà tí mi ò mọ̀. Jọládé eyín ní pé gbogbo tá à ń sọ ní àyìn gbogbo ẹ̀ ló ti gbọ́. gbogbo ẹ̀ ni mo gbọ́. o ò ní bínú ni bólódùmarè ṣe sọ pé ó rìnrìn àjò tiẹ̀ lórí hùn máa wò ó njọ́ àti mú ọ lẹ́ẹ̀bẹ̀ tá a ti ń tọ́jú rẹ̀ oògùn òṣìṣẹ́ lára rẹ̀ ó ṣe ajẹ́pàjọṣepọ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọ̀ ọ̀sán bẹ́ẹ̀ tó bá sì kọ̀ tí ò súnmọ́ ó ṣeé ṣe kọ́ wà ń pò wèrè títí lọ kánrin kése olóore rẹ̀ ló náà jẹ́ ntọ́ wá ṣẹlẹ̀ yìí òkú òru ni o a fi ṣe sunú ẹ̀kú àmúmọ́ra ọgbọ́ pẹ̀lẹ́ o ní padà pò wèrè mọ́ lọ́lá olódùmarè báyìí ìwọ lọ rèé pọnmi sínú balùwẹ̀ fún ó fún lọ́ṣẹ àti kànkàn tí ìwẹ̀ ọ lọ rèé wẹ̀ ó túnra ṣe ọ gbọ́dọ̀ wọlé tí o nìkan ni kó wọlé wẹ̀ o sọ gbọ́ bó bá ti á wẹ̀ tán ọ wá gbó lọ́ọ̀ mi kó lọ sọ́jà kó ra aṣọ tó bá dáa aṣọ tó ṣe é bojú rí kí wọ́n rí i pé ẹwà kù lára rẹ̀ dákun pẹ̀lẹ́ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé lọ. Olódùmarè bó láyé ṣe wá dà yìí káàkiri mọ́lẹ̀ lẹ́ni a ti ń lo oògùn fún tí ò ṣiṣẹ́ ká sì àbá alájọṣepọ̀ kó gbádùn Olódùmarè tó fún un ọlọ́run ló lóògùn o àṣẹ pátápátá ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ló lóògùn ọlọ́run ló lóògùn. n ò mọ̀ pé mo lọ́mọ láyé ló yẹ kí n ṣe oògùn ẹlẹ́yẹlé èjìgbèrè fún ọ. mo fún ọ ní èjì ọ̀wọ̀rú
fún ọmọ mi mo kó báwọn ọmọ yìí èyí ò jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo alágbára máa ń mérò ẹ fèyí kọ́gbọ́n o ẹ̀yin tẹ́ gbójú lóògùn àfikọ́gbọ́n kò sẹ́nì kankan láyé ìtólóògùn Olódùmarè nìkan lolóògùn ẹ rí mo ṣetán ó jájọ́ lójú ń bẹ nílé ayé mo wẹ̀ ìmọ̀kàn mo bọ́ọ̀dù lẹ́yìn ń bẹ nílé alààyè sẹ́rí tí mo fọwọ́ ara mi kó. Daddy. ọkọ mi káàbọ̀ máa mi ṣoṣùn dáadáa. mo rí pé ó rẹ̀ kò yẹ kí n fẹ́ dárun mọ́ ẹ lójú. ó rẹ̀ mí díẹ̀ nù mo mà ní ọ̀kan tí fẹ́ báyìí sọ bíi sometime last week ó lára kan tí mo là àmọ́ mo kò wò pé bóyá one of those things ni bó ìsín náà the same thing tó ṣẹlẹ̀ mo kò lálàá ẹ pé mo ń rìn lọ lójú ọ̀nà arákùnrin kan wàṣọ funfun látòkè délẹ̀ wá ń bi mí pé àwọn òbí mi kọ́ mo wá ń dá lóhùn lójú àlá yẹn náà ni ò pé mi ò ní bàbá mọ́ àmọ́ mo ṣì níyà ó wá ní kí n rí dájú wípé mo ṣe sàárà fáwọn òbí mi mo rí pé the same thing tí mo lá ní last week náà nìyẹn bí a kì í sọ fún yín kí ló lè máa ṣẹlẹ̀. àlá lóòótọ́ atọ́nisọ́nà làlá àlá dẹ̀ máa ń pòwe ni ìrìn àjò bàbá ẹ̀ kò yé mi o ṣùgbọ́n ó yí Ọlọ́run ọba tó jọ dá gbogbo wa. mọ́mí àwọn ìdílé tẹ́ bí mi fún mo fẹ́ mú wọn mo fẹ́ rí wọn mo fẹ́ mọ àwọn ìdílé bàbá mi ó jẹ́ nǹkan tó jẹ́ pé ojoojúmọ́ ni máa ń ronú nípa ẹ̀ mo wá ní kí n béèrè lọ́wọ́ yín tẹ́ bá lè mú mi débẹ̀ inú mi á dùn. ọkọ mi ma ọmọ ọlá mo ṣetán láti mú ẹ lọ. ẹ wá mú mi lọ. màá mú ẹ lọ ṣe é pé wọn ẹ ṣe mọ. ẹ wò èmi gan mi lè wait àti tẹ̀lé yín torí ẹ mo ti ń ronú ẹ ti pẹ́ gan so bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ máa mú mi lọ yìí èmi gan máa padà sọ ọ́fíìsì lé ní nísinsìnyí má kó mi báyìí máa lọ sọ fún pé mi fẹ́ tọrọ ààyè ọ̀la mi ní wá síbi iṣẹ́ ṣe mo láti lọ síbi kan tó wà very important so that lè jọ lọ síbẹ̀ yẹn. kò sí wàhálà máa mú ẹ lọ ilé ìṣe wa dá paropáro báyìí wọ́n dẹ̀ ṣílẹ̀kùn mí yìí lọ kò sẹ́ni kankan lé ṣéyàn ṣì ń gbénu ilé ìṣá ìyá àbúrò ẹ káàsán ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ jọ̀ọ́ bàbá tó ní ilé yìí ni mo béèrè. bàbá ti kú tipẹ́. èmi náà ti mọ̀ bẹ́ẹ̀ torí mo ti wá bèbà yẹn nìkan bí 20 ọdún sẹ́yìn wọ́n sọ fún bàbá yẹn kódà àwọn ọmọ mi dójú orí bàbá yẹn àmọ́ ọmọ wọn gangan ọmọ bàbá yẹn gangan ni mo béèrè làwa wá. ìsìn yẹn máa le fún mi díẹ̀ láti dáhùn nítorí pé kíkódé tèmi náà kódé bíbá kò tí ì jọ ọdún kan lọ. but the only help tí mo kàn lè ṣe ni pé bàbá tèmi sì ipasẹ̀ wọn gba ilé kejì ọ̀dọ̀ wọn bíbá yẹn náà ń gbé. ẹ mú wa débẹ̀. bàbá ò sí nílé tó bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀ wọ́n máa ń lò like 2-3 days kan tó dé. okay I understand aunty ṣé a lè get contact daddy yẹn tẹ́ ń sọ yẹn bí a kà lè pè wọ́n later or something. èmi ò ní contact wọn lọ́wọ́ nǹkan tèmi ò bá ní kẹ́ ṣe ni pé kẹ́yìn drop nọ́mbà títí yín tó bá dé. of course wọ́n rí ṣe. all right ẹ kà lọ sí ìdí mọ́tò ọkùnrin ẹ ṣe gan. mọ́mi ọkọ mi ọmọ láyé bàbá ẹ̀ lọ ilé bàbá ẹ̀ gangan ló kọ́lé. ibi tí mo ti lóyún ẹ̀ gangan lè ọmọ bàbá ẹ̀ gangan ló fún mi lóyún ẹ̀ ìlú bàbá ẹ̀ ló wà yìí ṣọ́rọ̀ mi ti yẹ mo ti ṣe nǹkan tó fẹ́ fún ẹ àbí ọlọ́run á fún wa rí tó bá ṣì wà láyé àárí tó bá dẹ̀ pé bákan náà ni ọlọ́run Elédùmarè lọ́jọ́ èní á ṣèpàdé wa nílé. ọmọ gbé wọn lọ́mọ
ṣẹ̀yìn ló ti ń bọ̀ wá màmá jẹ́ kó dọ́dọ̀ mi. Àkóbá àdàbà màmá jẹ́ òdèlé mi. Orí 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 o. Ayé ayé ayé. Ayé ayé anamọ́nayé. Èjì èjì ọ̀wọ̀rú. Ayé ayé anamọ́nayé. Anamọ́nayé anamọ́nayé. Ayé ayé takati kò kú wá. Aka ó tún dá sílẹ̀. Ayé 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 anamọ́nayé. Anamọ́nayé. Ohun tí kò sọnù táráyé ń wá kiri. Wá kiri. Bó pẹ́ bóyá ojú yìí máa tó rí. Á tó rí. Ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété. Ẹ sọ fún kó máa jáfira. Àdáni wáyé